chairman ọmọ gidi ni àwọn ọmọ akọ̀yìn sí ṣílẹ̀ very soon nǹkan ńlá gidi ni o tó síbẹ̀ ẹgbàá kíyàwó ẹ̀ fẹ́ padà support your husband let me see your 25 data. Ó yẹ ẹ ṣe kí àwọn ọ̀gá ẹ̀yin náà ṣe máa gbà lọ́wọ́ wọn yín má lọ́wọ́ àwọn aṣojú àánú bí next 3 years wọ́n bẹ̀rẹ̀ sí gbà lọ́wọ́ àwọn tí wọ́n ẹ̀rọ rò bóyá nígbà tí wọ́n fọ́n náà bà lọ́ bí bẹ́ẹ̀ mú kí wọ́n máa. You are watching Boa TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Ìkàlẹ̀ kò jẹ́ ìyẹn ó dé tó olówó rẹ̀ èmi kọ́ owó àwọn ọ̀gá ni máa fẹ́ sí bẹ́ẹ̀. ẹ má kọjá wájú kámẹ́rà àwọn ọmọ akẹ́rẹ́. Sorry. Rhoda! Hey! Ṣé wọ́n ní kọ́ni wá? Àwọn ẹbí ẹ̀dá. Rhoda family. Ṣé wọ́n pè ó wà tó pè? Àwọn ọ̀pọ̀ta mẹ́mú wá tẹ̀lé pọ̀ láti kọ́ sí tíra. Ṣùgbọ́n ẹ má ṣàkóso kankan yìí. Jíjáde tẹ̀ jáde lọ yìí. Ẹni ẹ̀ ti gbé ìràwọ̀ tí yín ẹ̀ ti tàn. Wọ́n ti pọ́ìntì ẹnìkan látẹ̀kọ́. Wípé ọmọdé yìí ó ti bẹ̀rẹ̀ ní ẹ o pẹ̀lú òkú ọlọ́run wọlé àmọ́lẹ̀ tó jáde ní ọdún yìí gbogbo yín ọlọ́run tó mọ́lẹ̀ yín kárí ayé. Àmín. Ọ̀gá yín tó di ìmọ́lẹ̀ gbogbo lórí ìtàgé lénìí tó jẹ́ sí pé worldwide ni alhaji ni Lukman ó lọ sí Mẹ́kà lọ́dún yìí. Àmín. Ó lọ sí Mẹ́kà lọ́dún yìí. Ọlọ́mọṣẹ́ bá mi ṣe fún. Àmín. Má jẹ́ kó gu ẹ̀ wọlé lẹ́lẹ́. Àmín. Wọ́n láwọn ọ̀gá wọn nígbà wọn tójú ọ̀gá wọn lẹ̀ wọ́n ọ̀dẹ̀ jàǹbá ọ̀gá wọn. Ẹ̀yin náà ọlọ́mọṣẹ́ àgbẹ̀ ń ga jù báyìí lọ. Àmín. Bí a kì í bismillahir rahmanir rahim. Mi ò lè kẹ́ mú wá tó bó tẹ́ mú wá yẹn àjọ níní. 25,000 yẹn àjọ níní. Mi ò bá ní kẹ́ owó mi wà ṣoṣà láti rárá wọn àjọ rárá kẹ́ tó mú owó tẹ́ mú wá yẹn ìnira lẹ́ fi mú. Pẹ̀lú òkú ọlọ́run ìrọ̀lú máa padà jásí fún yín. Àmín. Allahumma ya man as'ara jamila. Àmín. وستر قبيا ولم يعز بجارينا ولم يعتك سترا ويا سيم العفو ويا سان التجاويز ويا واسع مغفرة ويا باسع دين برامة ويا سميع كل نجوى ويا مدى كل شكوى ويا كريم الصفو ويا سيم المن ويا مقيل عذراتي ويا مبتدع من Ọ̀sán máa lọ sọ, tó bá gbé ṣọ́ mi, tó gbé ṣọ́ mi.
lọ́dọ̀ dédé ibẹ̀ ni mo ti lọ ṣe HIV. wà á kọ̀ máa sá fún ẹ. ẹjọ́ torí ọlọ́run ẹ bá ń kí àwọn ọmọ oní graduation lédè léyìnbó pé wọ́n kú ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú. òyìnbó ni òṣòro. tá a bá ní ẹkú ìṣèdáì. ọjọ́ mẹ́ta 3 days. ọjọ́ kan pẹ̀lú. 1 day more. àpèpọ̀ rẹ̀ 90 days 1 day more. ẹkú ọjọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú. ìṣe single. ẹjọ́ tí wọ́n ti sílẹ̀ nìwé o ó ní bàbá tó dé tí ń fẹ́ yàbọ̀. ará ọ̀run fárá ọ̀run. sàkátì lu sákàrà. ọmọ ìyá rẹ̀ ní ìlú. kúndí tí ń jẹ kùndí. ìfara rẹ̀ ní jẹ. ẹ yòókù ànábì. Satan. bàbá rẹ̀ kọjú sí mọ́. ìyá rẹ̀ tó kọjú tẹ̀. ẹ yòókù ànábì. kúránì náà wá sọ láàrin kan. ẹ jọ ẹ tọ́ba ní aláàjì ádámù lágége àwọn làwọn kọ́ wọn kéwọ́. ọmọ ṣẹ́ wa ni. tá a bá kúrọ́ ká má tọ̀ náà. àlẹ́ tọ́lọ̀ ṣé tẹ́lẹ̀. bá àlẹ́ tọ́lọ̀ wọn wá. ẹ yòókù ànábì. kúránì lọ sọ̀rọ̀ láàrin kan. ó ní sàlùwàlá nàbí ìlíkárí. sàlùwàlá nàbí ìlíkárí. ìtumọ̀ rẹ̀ ní pé ògùn alárí bí ìlú ṣe rí. ayaba kẹrù sálọ. abẹ́kọ̀ nàìjíríà. àlọ́ òṣogbo. ẹ̀dá kéèsì. ẹ̀yin náà wọ àwọn bàbá tó jókòó. àwọn bàbá wa ní ẹ̀wọ̀n bí ẹ ṣe jókòó bí ìgbà tí Elédùmarè ṣe bọ́jẹ́tì nàìjíríà. bàbá tiẹ̀ náà dára àwọn ọmọdé náà lọ́sùn rẹ̀ lóṣooṣù. bàbá yìí lọ́wọ́ dára ọmọdé ẹ̀dá kéèsì. tẹ́ẹ̀bà dá kéèsì dáadáa. ẹ̀yin ọmọ pé abúké tó sọ pọ́nlọ́ ọ̀kọ́jú rí só. òun náà kì í lè sọ́nà ọ̀bà. ìtọ́jú ẹ̀kọ́sọ́lọ́ abúké tó kó sínú omi. ó sọ fún ẹ̀mí. ike ẹ̀yìn rẹ̀ ẹ̀dọ́ yóò máa lù ẹ̀ lọ́ni. ó máa gbóyà. ẹ̀dá kéèsì. ẹ̀yin ọmọ pé bí ẹ ṣe ń ṣe láyé. ni wọ́n ṣe náà. lábí ní ìbàyè fẹ́ báyé kọ bí àyò fara hàn. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. torí ìgbà tí mo dọ̀rùn gbogbo wọn ló mú tọ́jú yé. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. gbẹ̀gà níbàyè níbẹ̀ lọ́rùn o. ẹjọ́ ló lọ́rùn rẹ̀. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. bàbá àwọn ọmọ ẹ̀kọ́ ó yàrá lọ́rùn kọ́. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. Abíọ́lá ọmọ ẹ̀ lọ́rùn pẹ́sidẹ̀ntì ló lọ́rùn ṣe. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. àkọ́sà ọmọ ẹ̀ lọ́rùn. àbúlò lọ́rùn jẹ́. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. Bẹ́ẹ̀ni àdìgúnlẹ̀ ọmọ ẹ̀ lọ́rùn. bàbá wa ń bàgájà. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. ayé sọ̀tàrí bẹ̀ lọ́rùn. bàbá wa ń wọ̀ níta. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. bàbá sùwé ọmọ ẹ̀ lọ́rùn. àwàdà ó lọ́rùn ṣe. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. Adédùgbù bẹ̀ lọ́rùn. pọ́lítíìsì ló lọ́rùn ṣe. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. ẹ̀tọ́ bá fẹ́ràn làwọn bá. bóyá tẹ̀lé wa ká jọ lọ. báyẹ̀ mẹ́ báyẹ̀ kọ́ ní àlọ́ bára. àwọn sọ̀rọ̀ Abẹ́òkúta. ìlú rere ìlú ọlọ́lá. níbẹ̀ dábí máa ń padà sí ewu. Ẹ̀gbá ọmọ mi ṣàbí. tẹ́ bá fẹ́ ròdù wọn. Ẹ̀yà ti máa tọ́lú mọ́. tẹ́ bá fẹ́ ròdù wọn sẹ́. Ẹ̀yà ti máa tọ́lú mọ́. ọ̀rẹ́ tó bá ti dé fìdá. Mo ti dú ọkọ̀ àti mọ́. tó bá ti dé fìdá. Mo ti dú ọkọ̀
ìlú dá sí